Ọmọ kóòtù òjíire, mo kí gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko lájò níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ń wò mí. Ó kọ́ tẹ́mi yí padà Ìbíyẹmí Ọláìtàn tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show lórúkọ tèmi. Mo bẹ̀ yín ni mo rò yín ni gbogbo ẹni tẹ́ bá ń wò mí tẹ́ ń gbọ́ mi, ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa. Mo mú fídíò kan wá fún yín tí mo fẹ́ kí a jọ fi etí ara wa gbọ́. Gbogbo àwọn ọmọ aládé pátápátá, mo mú fídíò kan wá fún yín tí mo fẹ́ kí a fi etí ara wa gbọ́. Àwọn Fúlàní là ń rí tá ń pariwo wọn. Àwọn Fúlàní là ń rí tá ń pariwo wọn. Ẹ tún wá gbọ́ ohun táwọn Ìgbò ṣe fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn Ìgbò ti fi Ìndìbò wọ́n ti fi jẹ. Gbogbo àwọn ọmọ aládé ilẹ̀ Yorùbá káàkiri ni àwọn Ìgbò ti fi Ìndìbò jẹ. Tó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ ká gba ohun nǹkan báyìí láàyè? A ti gbọ́ èèwọ̀ ni tí ọba méjì ó jẹ láàfin nílẹ̀ Yorùbá. Àmọ́ nígbà táwọn Ìgbò wá ń gbègbèsè yìí, ṣé ó yẹ ká gbà wọ́n láàyè kí wọ́n jẹ lọ pẹ̀lú ìgbésẹ̀ burúkú tí wọ́n ń gbé yìí? Wáyé táwọn míì ó wà láti ilẹ̀ wọn, wọ́n wá ìlú èlú, wọ́n ò tó wá lọ́pọ̀ àwọn fẹ́ jẹ ọba nílùú èlú, so ó mú ọgbọ́n dání. Ṣé ó yẹ ká gbà ohun kan bá láàyè? Tẹ́ ẹ bá gbàgbé irú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ní Ghana, irú ìgbésẹ̀ báyìí ni wọ́n gbé ní Ghana, táwọn ọmọ Ghana yarí tí wọ́n sọ pé lálá àwọn ò lè gbà. Ìlú àwọn ó ní òfin tí àjòjì bọ́lọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá tàwa náà ní òfin tí àjòjì, àdà Haúsá ni o, àdà Fúlàní ni o, àdà Ìgbò ni o, tí wọ́n bọ́lọ̀ tẹ̀lé. Wọ́n bọ́lọ̀ wọ́ olè onílẹ̀ láti wá máa tẹ̀bẹ̀ báṣubàṣu. Kò yẹ ká gbà fún wọn. Gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé tá a jẹ́ ọ̀dọ́, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń pariwo síta pé we don't want Ìgbò in our Yorùbá land anymore. We don't need them. Ọmọ aládé ni wá. Lẹ́yìn ọba wa nílẹ̀ Yorùbá, a fẹ́ ọba kan mọ́, a fẹ́ ọba ẹ̀yà míì tí ó jọ pé wọ́n jẹ ọba fáwọn ìran tiẹ̀. Àwọn ọ̀fẹ́ ilẹ̀ Yorùbá torí pé àwọn ọmọ kóòtù òjíire ìwà àtúbùkù táwọn Ìgbò ń wù nílẹ̀ wa, àwọn ò lè wù yẹn nílẹ̀ tiwọn lọ́hùn-ún. Òun là fi ń pe gbogbo ẹ̀yin èèyàn wa sí àkíyèsí. Ẹlẹ́mọ̀ tí ìgbọ́ ìfowópamọ́ mú wá yìí, àmọ́ tẹ́ bá gbọ́ níbi fídíò tí mo fẹ́ play fún wa yìí, mo bẹ̀ wá ni mo rọ̀ wá ni ẹ jẹ́ ká pín kó lọ dáadáa, káwọn èèyàn wa káwọn náà wá fetí kọ́ nǹkan tí àwọn Ìgbò ń dá lára lórí ilẹ̀ wa, ìwà tí wọ́n hù lórí ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká gbà wọ́n láàyè. Ṣé ẹ ti rí Èkó ní ìsìn ọlá pé a pa Ìgbò láàyè jù lọ́fà ni ó fi ń sọ wípé Lagos State is not a one man land. Lagos State is not a one man land. Bí wọ́n pè é, ẹ bá gbàgbé bó ti máa ń sọ̀rọ̀ náà gbà. Ẹ wá wo àtọ́ ń dá falẹ̀ Yorùbá ní ìsìn. A ti gbọ́ kọ́mọ jẹ́ ń di Ìgbò ilẹ̀ Yorùbá, kí ló dé? Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tó gọ́ ọ. Ẹ má jẹ́ káwọn Ìgbò gbúwà lọ́gọ́ ọ. Àwọn ọmọ Yorùbá àgọ́ iye wọ ọ̀rá ọlọ́gbọ́n olóye ni wá. Ẹ má jẹ́ ká gba kínní láàyè fún wọn. Tí a bá fi lè gba kínní láàyè fún wọn, èyí tí ó ti ẹ̀yìn ẹ̀ yọ kò ní dá o. Èyí tí ó ti ẹ̀yìn ẹ̀ yọ kò ní dá o. Òun là fi ń pariwo síta nígbà táwa rí information yìí. La ní ká wá pẹ̀lẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ̀yin dáàdì wa àtẹ̀yin mọ́mì wa, àtẹ̀yin ọba wa, àtẹ̀yin ìjòyè wa, gbogbo àwọn olóṣèlú ọkọ̀ wáta àti àwọn sẹ́nítọ̀ wa. Ẹ àfẹ́ kẹ́ ẹ gba àwọn Ìgbò láàyè láti jẹ Ìgbò nílẹ̀ Yorùbá. Àfẹ́ ẹ bá wa dìsọ́ fún wọn kó lẹ̀ Yorùbá. Tí wọ́n fẹ́ jẹ́ Ìgbò kí wọ́n kọ́ sílùú wọn, ọlọ́mọ jẹ́ Ìgbò lọ́hùn-ún. Torí pé ìran Yorùbá ìran ọmọ aládé kan
a bá wọn dùn ìlú wọn mọ́ wọn lọ́wọ́, káwọn náà kọ́ bá wa dùn ìlú wa mọ́ wa lọ́wọ́, kí wọ́n fi wá lóhùn lẹ̀ kárí mú mi. Kí ló dé tí wọ́n ń ṣẹran mẹ́rin kankan pa níbí? Torí pa jíjẹ́ wà Nàìjíríà àbí ló fà á lé àmọ́ ọ̀gùn àgàràgàrà. Ìwà tá a lè wù lórí lẹ́yìn ẹ̀yẹ́ mọ̀ wù fún wa torí pa di pé wà Nàìjíríà àbí sọ ẹ ká gbà òun lẹ́yàyè fún wọn. Ẹ má jẹ́ ká gbà o, ẹ má jẹ́ ká gbà o. Ṣé ẹ ti gbàgbé nígbà tó fẹ́ ṣe president 2023 ẹ wù àrà táwọn Ìgbò dá ní Lagos State. Lagos State is no man's land ni wọ́n ń sọ. Ẹ wù àrà tí wọ́n dá tí wọ́n ti gbé ní ìsàlẹ̀ wá kọ̀ fún wọn tí àbá díje nígbà náà lọ́hùn-ún. Kí la mọ̀ tí ó ṣẹlẹ̀ nígbà yẹn? Kí la mọ̀ tí ó ṣẹlẹ̀? Torí àwa ń sọ fún yín pé àníṣe ilẹ̀ Yorùbá ìgangan ni àwọn people target. Torí kó ilẹ̀ tó kún fún wàrà àti oyin ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó kún fún wàrà àti oyin, òun nílẹ̀ kóòtù òjíire. Òun ló bá táwọn people àwọn méjèèjì Fúlàní àti Haúsá àti Ìgbò lórí fẹ́ tẹ̀pà àti orí ilẹ̀ wa láti pé àwọn gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Àwọn méjèèjì ni o. Haúsá Fúlàní Ìgbò àwọn yẹn ni o, àwọn ìran yẹn náà ló fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa o. Ẹ má yẹ ká sún àjò tẹtẹrẹ, ẹ má yẹ ká sún àjò péye o, ẹ má yẹ ká sún àjò péye o. Màá play fídíò náà fún wa, á jọ fi abalẹ̀ gbọ́ ohun tí ẹni tó fẹ́ sọ̀rọ̀ lórí nínú fídíò yìí ní tí ó sọ jáde tí ó sọ jáde fún wa, á farabalẹ̀ gbọ́. Gbogbo àwọn táwa ti rí fídíò yìí tá a gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀, mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá wa pín kọ́ lọ dáadáa. Ẹ má yẹ kó jẹ́ pé ìnìkan lẹ́gbọ́, ẹ jẹ́ káwọn tó kù náà gbọ́. Ẹ bá wa share káàkiri káwọn tó kù náà wá gbọ́ àrà táwọn Ìgbò ń dá lórí ilẹ̀ wa. Ṣó yẹ ká gbà wọ́n láàyè àbí kò yẹ ká gbà wọ́n láàyè? Ẹ jẹ́ ká lábẹ́ kọ́mẹ̀ntì yín. Ọmọ ọkọ ni wá, ẹ má yẹ ká ṣojo. Ọmọ ọkọ ni wá, ẹ má yẹ ká ṣojo. Tá a bá ti rí nǹkan tí ò dáa táwọn tí èsì ìran wa fẹ́ ṣe lórí ilẹ̀ wa, tí a bá ti rí lẹ́ẹ̀kan náà, ẹ jẹ́ ká mọ bọ́ta láti mọ ké gbàjarì, láti mọ pariwo ẹ̀ síta fún èèyàn wa, láti jẹ́ ká ẹ mọ̀ wípé ihun tó ń lọ ní o, ihun táwọn bíbí fẹ́ ṣe fún wa ní o. Àwọn tí èsì ìran wa ìwà àbàjẹ́ ìwà burúkú tó fẹ́ wù fún wa lórí ilẹ̀ wa lélẹ́yìí o. Ẹ má jẹ́ ká gbà láàyè. Tó wọ́n ní tí ẹni bá dákẹ́ àbí wọ́n lọ́wọ́ kò ní ẹgbà, ẹ má bínú gẹ́gẹ́ bí ìwé ìmọ̀wé pa o. Tá a bá dákẹ́ ara wa yóò bá wa dákẹ́. Àmọ́ tá a bá dákẹ́ tá à ń pariwo ìwà burúkú tó fẹ́ wù fún lórí ilẹ̀ wa, òun ní lè wù tó mọ̀ pé a ti já sí nǹkan tó ń fẹ́ ṣe, òun là fi ń pariwo síta. Ariwo tá a ti ń pa yìí àfẹ́ kí wọ́n ṣe ni àfi ń pariwo síta fún ẹ̀yin àwọn bàbá wa tí wọ́n ń fún wọn ní kinní, tí wọ́n yẹn dọ́ọ̀sì láì jẹ́ kí wọ́n jẹ kí lórí ilẹ̀ wa. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin ọlọ́ba, ẹ̀yin ọba lọ́ba wa, abẹ́yìn ni ahọ̀ yìí ni ẹ mọ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá mọ́. Ẹ mọ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá mọ́. Bí ilẹ̀ Yorùbá ti lọ síwájú ni kẹ́ ẹ máa wá o. Bí àti ìjàjàbọ́ lọ́wọ́ àwọn pípù tí ń kó wa lẹ́wù ni kẹ́ ẹ máa wá o. Tó ìwà tó wù fáwa yìí àlewò fún wọn lórí ilẹ̀ wọn o. Wọn ò sẹ́ni gbà ni. Tó yẹ káwa gbàwó kan máa láàyè lórí ilẹ̀ wa. Kí ló dé? Kí ló ń ṣe wá? Kí ni ń dà wá láàmú? Ẹ jẹ́ ká wo fídíò náà. Ṣé ti gbọ́? Ẹ ṣe ẹ máa bá wa ká lọ. Ẹ bá wa subscribe tó YouTube channel wa. Ẹ bá wa subscribe tó YouTube channel wa. Ṣé ti gbọ́? Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ṣé ti gbọ́? Ẹ máa bá wa ká lọ. If you're not Yoruba, please swipe. I repeat, if you are not Yoruba, I give you 3 seconds. Please swipe. Thank you very much. Mo lérò pé gbogbo wa la rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ghana lórí ọ̀rọ̀ ọmọ Ìgbò tó pera ẹ̀ ní Eze Ndị Igbo of Ghana tó fẹ́ dá kingdom Ìgbò lẹ̀ nílùú Ghana. Ṣé rí kíní yẹn kì í ṣe mistake o, torí wọ́n mọ àwọn ẹ̀yà Gáà ti ìlú Ghana. Àwọn ẹ̀yà yìí wọ́n mọ orírun wọn, wọ́n dẹ̀ jẹ́wọ́ wípé àwọn ọmọ ibi táwọn ti ṣẹ̀ wá.
so gbogbo nǹkan tẹ́ ń rí yìí kò ń ṣe coincidence rárá, kò dẹ̀ kí ń ṣe mistake rárá. Ẹ̀yin náà nǹkan tí Azikiwe sọ ní ọdún 1949 kẹtù wá wo nǹkan táwọn ọ̀run ẹ̀ ń san lénìí, ẹ máa rí pé clearly this is a pattern for expansionist agenda. Ní ọdún 2016 Olúbàdàn ní ìlú Ìbàdàn wọ́n ban Eze Ndigbo Ìbàdàn, wọ́n láwọn ò fẹ́ gbọ́ mọ́, wọ́n dẹ̀ gbé ẹsẹ̀ lé completely káwọn ò fẹ́ gbọ́ mọ́. Ṣé rí arúgbó ti tán síbẹ̀ ni o, a mọ̀ pé kò tí tán síbẹ̀ torí gbà tó di ọdún 2021 Eze Ndigbo Àkúrẹ́ jáde ó lóun fẹ́ di ọba ní ìlú Àkúrẹ́. Eléyìí ó bí àwọn ọmọ Àkúrẹ́ nínú, wọ́n ṣe yọ ẹgbà àti kòbókò nìyẹn, wọ́n dá sẹ̀ríà fún ìyẹn, wá bú sígbe ló bẹ̀bẹ̀ lọ́nà àwọn ò ní ṣerú ẹ̀ mọ́. Àtúndòpó ti tán síbẹ̀ ni o, a mọ̀ pé kò tí tán síbẹ̀ rárá torí gbà tó tún di ọdún 2023 ní ìlú Èkó Eze Ndigbo Èkó náà tún jáde, ó tún threaten àwa ọmọ Yorùbá wípé òun máa gbé IPOB, ó máa gbé wá sí ìlú Èkó tí àwa ò bá ṣọ́ra wa. Ìjọba Èkó bínú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn, wọ́n dẹ̀ tì mọ́lé. Ó dá ipò sì wà nú àtìmọ́lé báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú ẹ̀ náà àwọn ẹni bíi wọn ò dáwọ́ dúró, wọn ò sinmi. Àwa ò mọ̀ pé báyìí ń ṣayé ìta wa lọ. Wọ́n ti fi Eze Ndigbo of Yorùbá land, wọ́n ti fi jẹ́. Ṣẹ́gbọ́n tí mo sọ Eze Ndigbo of Yorùbá land. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ nǹkan tí bọ̀bọ́ ìsọ ní statement yẹ. Ó ní unity amongst Ndigbo is Yorùbá land is non-negotiable. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí nìyẹn mean? Eze Ndigbo of Yorùbá land yìí ó ti yan àwọn olóyè tiẹ̀, ó dẹ̀ tún ti yan cabinet tiẹ̀ náà. Ẹ máa gbọ́ o, ó pè kan ó ní Onowu Igbo of Yorùbá land, ó tún pè kan ó ní Ikeora of Yorùbá land, ó tún fi kan náà jẹ́ ó ní Dinamba of Yorùbá land. Lójú ẹ̀mí wa ní gbogbo kíní tí ń ṣẹlẹ̀ o. Ẹ jọ̀ọ́ àwọn ló ń bá àwọn pípù ìgbìmọ̀ pọ̀ tó ń dé wọn ládé náà. Ṣé àwọn pípù yìí wọ́n ti make plan nínú politics wa, wọ́n dẹ̀ ti tutọ́ ọ̀bọ̀ nínú politics wa náà torí wọ́n ti gbé ọmọ wọn kan sí orí oyè as speaker Ọ̀yọ́ State House of Assembly, Adébọ̀ Adédoyin. Ó dà pé wọ́n ní mọ́mí ẹ̀ Ìgbò ni, ara ẹ̀ òun náà fi gbà wọlé sí wa lára. Now ẹ ká padà sí 2016 yẹn. Ṣé wọ́n ti pé ní 2016 Olúbàdàn gbé ẹsẹ̀ lé Eze Ndigbo Ìbàdàn yẹn páwọn ò fẹ́ gbọ́ mọ́. Well báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Eze Ndigbo of Yorùbá land yẹn ó tún ti gbé Eze Ndigbo Ìbàdàn, ó tún ti gbé kan síbẹ̀ báyìí ń sìn. Ǹjẹ́ ẹ lè gbàgbọ́ wípé bí a ṣe ń ṣe ayẹyẹ Aláàfin of Ọ̀yọ́ ní ọdún yìí, àwọn pípù yìí náà wọ́n ń ṣe ayẹyẹ tiwọn náà, wọ́n dẹ̀ ti ń fi Aláàfin of Ọ̀yọ́ tàwọn náà jẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo coronation video wọn. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, mo fọ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ fi etí yín sílẹ̀ kẹ́ máa gbọ́ nǹkan tó ń jáde nínú speaker yẹn. Life at Ibadan, Ọ̀yọ́ State, inauguration ceremony of Ẹwàgbọ Okechukwu as the president Ọ̀hánẹ́sẹ̀ Ọ̀yọ́ chaplain. Àyè tó ìbú ọkọ̀ nke ẹ̀bọ̀. Ṣebí gbogbo wa la gbọ́, wọ́n ní going to Ibadan market and beyond. Níjọ́ tó dẹ̀ ń ṣe ayẹyẹ yìí náà, Adébọ̀ Adédoyin, Speaker House of Assembly Ọ̀yọ́ State, ó bá wọn ya picture, ó dẹ̀ tún gbé statement kan náà jáde. Ẹ jọ̀ọ́ ẹ wo nǹkan tó sọ. Wọ́n ní the promised land. Ẹ jọ̀ọ́ ibo ni promised land? Ǹjẹ́ mọ̀ wípé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn pípù yìí wọ́n ti yan Eze Ndigbo Àkúrẹ́, wọ́n pè yẹn ní Aṣíwájú Ndigbo of Àkúrẹ́ land. Wọ́n ti yan Eze Ndigbo of Ogun State,
wọ́n ti yan Eze Ndị Igbo of Lagos State àmọ́ ó dà pé yẹn wà nú ẹ̀wọ̀n. Wọ́n ti yan Eze Ndị Igbo of Ekiti State. Wọ́n tún ti yan Eze Ndị Igbo of Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́, ìgbà wọn ni nonsense yìí máa stop náà. Àwọn wo ló ń bá wọn wípé ìgbìmọ̀ pọ̀nà tó ń dé wọn ládé? Nígbà wọn ni gbogbo kíní yìí fẹ́ stop nítorí Ọlọ́run? Àwọn wo ló ń bá wọn wípé ìgbìmọ̀ pọ̀ tó ń dé wọn ládé ní ilẹ̀ Yorùbá? A dẹ̀ mọ̀ pé èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá, ọba ò gbọdọ̀ pé méjì láàfin. Ẹ wo gbogbo wà táwọn wípé ìwú ní ilẹ̀ Yorùbá, báwo ni ilẹ̀ wáyé fẹ́ tòrò? Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ̀yin àgbààgbà, ẹ bá wa dá sọ́rọ̀ yìí, torí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ kò dáa rárá. Ẹ bá wa dá sí, ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí, torí tẹ́ bá ti wá nǹkan ṣe sí, tẹ́ bá síbí lọ́jọ́ ọ̀la, àwa la máa forí wa kó. Ibi tí ọ̀rọ̀ yìí dẹ̀ ń lọ, ibi ogun ló ń lọ. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí. Kò sí nǹkan tó ń jẹ́ Eze Ndị Igbo of Yorùbá land. Àwa ò fẹ́ gba gbogbo rọ́bìṣì yẹn mọ́. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ̀bẹ̀ là ń bẹ̀. Ẹ ṣé gan.